ọ̀rọ̀ ìpadà dìjà gbòòrò láàrin àwọn fans Obesere àtàwọn fans Pasuma báyìí ẹ̀yin èèyàn eléyìí ti dìjà gbòòrò ẹ wá gbàwọn oríṣiríṣi òkò ọ̀rọ̀ burúkú táwọn fans Obesere tí wọ́n ń sọ lu Pasuma àtọ́ba arọ ní comment section fídíò ìkànnì àwọn fans Obesere o wọ́n wá béèrè àwọn ìbéèrè kan tó ṣe kókó tó ṣe pàtàkì wípé ṣé ká sọ pé Pasuma ló rán ọba arọ síta láti máa tẹ́jú Obesere mọ́lẹ̀ ni wọ́n ní ìjọ Obesere wá kéré àbójẹ́ni àrífín lọ́wọ́ Pasuma ọ̀rọ̀ ẹ̀ padà dìjà gbòòrò finally láàrin àwọn fans olórin Fuji láàrin àwọn fans Obesere àtàwọn fans Pasuma ẹ̀yin èèyàn ká tiẹ̀ tó lọ ka àwọn gbàgbọ́s tí wọ́n ń sọ lu ọba arọ àti Paso ní comment section ìkànnì àwọn fans Obesere ẹ̀tẹ̀jà kọ́kọ́ gbọ́n tó sọ náà nínú fọ́nrán ìkéde má bá mi fèrò tiyín nípa ìsí comment ẹ má wá gbàgbé bẹ́ẹ̀ bá ti follow wa lórí Facebook ẹ máa rí link kan lábẹ́ fídíò tó máa gbé yín lórí Facebook page wa ní YouTube ẹ máa subscribe ẹ máa like kẹ́sì má bá mi share fídíò yìí ó yá ẹ̀jẹ̀ àgbọ̀n nǹkan tí ìkànnì àwọn fans Obesere tó sọ nípa ọba arọ àti Paso. Paso gangan ò lè rí Obesere fín torí pé Paso mọ in and out ohun tó ń lọ nínú nǹkan fún nínú Fuji ṣé nǹkan tó ń sọ yẹn ṣe bá wà sí lórin gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ ṣe bá wà sí lórin sọ́gà ńlá lórin ẹ̀ níṣẹ́ tó ń jẹ́ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ sí Obesere yẹn ṣe bá wà sí lórin o ìṣẹ́jú kan ló kù fún ẹ̀ wà tó já. Ó lágbára ìbéèrè lẹ́rí tó béèrè yìí ó ní iṣẹ́ Paso ló rán ọba arọ síta ni ẹ gbọ́ ẹ̀yin èèyàn kí ni ìdáhùn tiyín ǹjẹ́ lérò pé Pasuma lè rán ọba arọ nírú iṣẹ́ báyìí ó ní agbára a rí kọ̀mẹ́ntà kan Adésínà Ọláìdé ó ní confam talk o ẹni yìí confam báyìí pé gbogbo nǹkan tí ìkànnì àwọn fans Obesere sọ nínú fọ́nrán ó ní lóòótọ́ ni Alhaji Ganiu náà ní ọba arọ ti gba owó ní ọ̀dẹ̀ ni ó lágbára $100 tí Paso fọba arọ ń jọ sí ṣé ìyẹn náà ló tún wá fa eléyìí ní ṣé òun ló jẹ́ kọ́ba arọ máa sọ̀rọ̀ sí Obesere báyìí ẹ gbọ́ ẹ̀yin èèyàn another commenter Ọlárẹ̀wájú Adémọ́lá òun náà ní olórí ibú ọmọ arọ yẹn aládánwò elébi eléyìí lágbára o Adéníjẹ Ọlámilékan náà ní ogun ló máa pa yín ẹ̀yin gan ò ní dúró ó lágbára òun wo lògùn fẹ́ pa báyìí ó serious o Olúwaṣẹ́gun ní ó ti kọjá bẹ́ẹ̀ Paso na power okay ó lágbára Akínwálé Ọ̀súnkúnlé náà ní Mr. Man go and set down okay okay o Babátúndé Ọmọtọ́ṣọ́ ní ọmọ òfò ní arọ wèrè ọba arọ rògò Yusuf Ahmed ní ọba arọ God bless you okay àwọn ti Pasuma fans lélẹ́yìí Matthew Olúwafẹ́mi náà ní orí ọba arọ ti dàrú pátápátá àwọn ti Obesere fan lélẹ́yìí wọ́n ṣàǹjù gbàgbós lọ ọba arọ ni another commenter at Raymond Ọ̀gánlá òun náà ní ọ̀gá try again later ọba arọ carry on ó lágbára eléyìí serious ó ẹyẹ èèyàn gbàgbós tí wọ́n jù lọ ọba arọ àti Pasuma ní comment section kò ṣeé dúró wò ó lágbára Nasiru Mustapha náà ní iṣẹ́ $100 nìyẹn wọ́n ní iṣẹ́ $100 òun ló jẹ́ kó ọba arọ máa sọ̀rọ̀ sí Obesere o ẹ gbọ́ ẹ̀yin èèyàn Àbákẹ́ Adé náà ní Obesere ti bú àgbà iwájú ọ̀rọ̀ náà dẹ̀ tún nìyẹn o fíìmù ni òun ka ọ̀rọ̀ arọ lásánlásán sí ọba arọ nìyẹn wọ́n ní arọ lásánlásán ni eléyìí lágbára táwọn ní orí ọba arọ ló burú kò ní làákàyè ó ní agbára o òkò ọ̀rọ̀ àtàwọn ọ̀rọ̀ ebú oríṣiríṣi tó ti ń jù ní comment section fún ọba arọ lásán ó tó kọ bàró mọ́ dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ ìmọ̀ ẹ̀yìn èèyàn àbíbáwo ó ga another commenter Tajudeen Wasiu náà ní confam bossman elébi ni ọba arọ Pasuma ò lè fi ọba arọ tọrọ ọmọ ajé àwọn ọmọ Pasuma wà ní abroad wèrè fẹ́ para ẹ̀ òkò ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn òkò ọ̀rọ̀ rèé fọba arọ wọn láwọn ọmọ Pasuma wà nílùú òyìnbó tán fẹ́ látàn gbádùn tán wà níbi tó dáa ṣùgbọ́n ọba arọ wà Nàìjíríà òun forí gba èpè nítorí Pasuma òkò ọ̀rọ̀ burúkú rèé o ẹ̀yin èèyàn ó ní agbára àwọn another commenter Túndé Migdad náà ní if dem born Obesere well make e mention Paso name una go think say na K1 be this all of una no reach one ọba arọ don dey give una sleepless night ó dà pé àwọn Pasuma fans gan níbi tán tún gbóyàdé wọ́n tún bọ́ sọ́dà kọ́mẹ́ǹtì wọ́n tún bẹ̀rẹ̀ sí ní bú Obesere àtàwọn fans eléyìí tí wá dìjà gbòòrò báyìí Túndé ó tún ní òbí Obesere ṣé Obesere ló rán ìwọ náà ó máa rápálá wọgbó ni
wọ́n tún lo orin ọ̀gá wọn wọ́n tún fi sọ̀rọ̀ sí wọn eléyìí máa serious báyìí o ẹ̀yin èèyàn. Ajíṣefínní ni you no dey alive when Valentine was watching Paso, or should we conclude that Obesere sent him? Ẹ̀gbọ́n ẹ gbé gbogbo ẹnu yín sọ̀hún jàre. Ó ní agbára o, ó padà dìjà gbòòrò o ẹ̀yin èèyàn. Àwọn fans Pasuma àti Obesere wọ́n ti sọ dìjà gbòòrò lábẹ́ comment section yìí báyìí o. Àwa ṣe nǹkan báyìí. Ó serious báyìí. Adésínà náà ni make Obesere mention Pasuma's name. He will know the meaning of the strongest fan base. Wàhálà wà báyìí o. Àríyọ̀ Adémọ́lá ní arọ náà ò ní ọpọlọ so ẹ fi sílẹ̀ ọmọdé tí kò lẹ́kọ̀ọ́ ni níjọ́ wo ná bí arọ kò lè mọ̀ tán. Pápá àti Paso díẹ̀ sójú àwa ń bẹ láyé ìgbà yẹn Paso gan kò lè la ẹnu ẹ̀ kó sọ ókè o. ẹ gbọ́ wọn ní ọba arọ ò mọ̀ tán pé ìtànkítàn ló ń sọ eléyìí lágbára ẹ̀yin èèyàn. Ṣọ́làb ní but Obesere lè rin K1 fín. Ayọ̀adé aluminium náà ní ṣé Obesere náà ló rán Táyé Currency tù. Ìbéèrè tún lélẹ́yìí báyìí o ó lágbára. Olórí ọ̀dọ́ ní olórí burúkú arọ arọ wa rogo pátápátá báyìí ní comment section yìí. Ọ̀túnba Chaba ọ̀gá ńlá náà ni you didn't say anything when Obesere sent his little brother drugged with disrespecting Pasuma, where were you? Àwọn alábòsí ọ̀rọ̀ ẹlẹ́gbára ẹ̀yin èèyàn. Kódà àwọn fans Pasuma gan wọn mú kékeré wọ́n tún bọ́ sí comment section. Àwọn fan Obesere wọ́n tún lọ ń ju gbàsgbòs lù wọ́n left and right. Ta ló máa parí ìjà ìta ló máa settle ẹ̀ láàrin àwọn fans Obesere àtàwọn fans Pasuma tòró ti dìjà gbòòrò báyìí lágbolé Fuji. Kí ni opinion tí yín ojú wo lẹ tún fi wo gbogbo ọ̀rọ̀ ìyàwó ló kọ sí yín? Ẹ máa bá mi sọ sí comment. Ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija Online TV ní Facebook. Ẹ rí link tó máa gbé yín dórí Facebook page wa lábẹ́ comment section fídíò yìí. Ẹ máa bá mi subscribe lórí YouTube. Ẹ máa like kẹ́sì máa bá mi share ẹ̀ kó máa lórí ayélujára káàkiri. Ẹ ṣeun tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ mi tẹ́ ẹ̀ gbọ́ mi ní gbogbo ìgbà.